Africa Content TV. Èmi mo kọrin kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní òun alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. Kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ní òun alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀. Mo ní ìràwọ̀ ló máa ṣe ohun tí òun dá sí máa dòṣùpá báni kan máa ṣe ohun tí òun dá sí máa dẹ́nìkan èsì bá ṣe fẹ́ ṣe tá ò ní lè máa ṣe ra wa. Ìràwọ̀ ló máa ṣe ohun tí òun dá sí máa dòṣùpá báni kan máa ṣe ohun tí òun dá sí máa dẹ́nìkan èsì bá ṣe fẹ́ ṣe tá ò ní lè máa ṣe ra wa. Mo lọ́kọ ló máa ṣe ohun tí òun dá sí máa dùn ìyàwó bíyàwó máa ṣe ohun tí òun dá sí máa dọ́kọ rẹ̀ ọmọ ló máa ṣe ohun tí òun dá sí máa dùn bàbá bí bàbá máa ṣe ohun tí ò dá sí máa dọmọ gan ìyàwó ló máa ṣe ohun tí ò dá sí máa dòṣùpá tẹnìkan máa ṣe ohun tí ò dá sí máa dẹnìkan kò sí bá ṣe fẹ́ ṣe tá ò ní lè máa ṣe. ẹgbẹ́rún ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lóbìnrin fẹ́ obìnrin fẹ́ tẹ́ lọ́rùn ọkùnrin ò lè fún àti iwájú pẹ̀pọ̀ báwo lẹ̀ ṣe mọ̀ta lè ṣe kò ṣe má ní fóbìnrin ìdẹ̀lọ́kùnrin. ẹgbẹ́rún ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lọkùnrin ò fẹ́ ọkùnrin fa fojú di ìwọ obìnrin dẹ̀ nìyẹn àti iwájú pẹ̀pọ̀ báwo lẹ̀ ṣe mọ̀ta lè ṣe kò ṣe má ní ọkùnrin dẹ̀ lóbìnrin. ìpinnu tí mo ní mo kọ sílẹ̀ nínú ọdún tuntun kọ́rọ̀ mi dayọ̀ kí n má dààmú nínú ọdún tuntun. èmi ní ẹjọ́ ẹjẹ́ sọ tèmi náà èmi tí bá dúró kọ wá mi wọ́n tó nínú ọdún tuntun kọ́rọ̀ mi dayọ̀ kí n má dààmú nínú ọdún tuntun. Mo ti táwa kálítù mo ti ìbolúwa dúró kọ́rọ̀ mi dayọ̀ kí n má dààmú nínú ọdún tuntun. Kí n má nàgà kọ́wọ́ mi tó tó nínú ọdún tuntun kọ́rọ̀ mi dayọ̀ kí n má dààmú nínú ọdún tuntun. Oyè oyin ti ìṣúná láfárá àfọmọ́ ti ìṣinú kúrò lọ́rùn ọpẹ́ ìbànújẹ́ ayé mi ó ti bọ́dún èṣì lọ. Gbogbo burúkú ayé mi ó ti bọ́dún èṣì lọ. Ẹ má tasíra yín lára ẹ tasílẹ̀ kẹtẹ mọ́lẹ̀ àfàtọ́ ayé mi ó ti bọ́dún èṣì lọ. Gbogbo kòtòkòtò ayé mi ó ti bọ́dún èṣì lọ. Kòtòkòtò ayé mi ó ti bọ́dún èṣì lọ. Mo gbàṣẹ yìí sáyé mi mo tẹ̀lé Mákindé lọ ọ̀pẹ́ ló kù mí kú ó ti dolórí ire. Mo gbàṣẹ yìí sáyé mi mo tẹ̀lé Mákindé lọ ọ̀pẹ́ ló kù mí kú ó ti dolórí ire. Mo ti dolórí ire mo ti dolórí ire ẹnu ó sì wí mo ti dolórí ire mo ti dolórí èmi jọjọ mo ti dolórí ire mo ti dolórí ire mo ti dolórí ire. Mo gbàṣẹ yìí sáyé mi mo tẹ̀lé Mákindé lọ ọ̀pẹ́ ló kù mí kú mo ti dolórí ire. Mo gbàṣẹ yìí sáyé mi mo tẹ̀lé Mákindé lọ ọ̀pẹ́ ló kù mí kú mo ti dolórí ire. Iṣẹ́ ló ṣe Òṣùpá kan tó dé ládé oríṣiríṣi ara àṣà ló máa forí dá tó fi gbogbo fújì ga ò parí àgbàlá yé. Ọmọ oríṣi dàgbọ́ jẹ́ nínú àdáré. Nínú àdáré. Ìṣòro tó dé ládé. Oríṣiríṣi ara àṣà ló máa forí dá tó fi gbogbo fújì ga ò parí àgbàlá yé. Kò ṣe. Thank you. Ọ̀rọ̀ ṣe padà bí olówó pẹ̀lú àwọn ọ̀pọ̀ òtòṣì tí wọ́n jọ ń gbé. Bọ́lá ń bá lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ní kò sówó. Wọ́n wá fi wọ́dọ̀ nìkan tó ti rí jẹ tó yó. Wọ́n fi wọ́dọ̀ nìkan tó ti rí mu tó yó. Wọ́n bólówó yẹn jà ní jíjẹ mímu bá tán. Wọ́n mọ̀ bólówó ló pèsè jíjẹ mímu lábẹ́. Wọ́n mọ̀ bólówó ló pèsè jíjẹ mímu lábẹ́. Gbogbo àdá tó ń bà kọ jẹ ẹ̀jẹ̀ yẹ wípé ilé ayé ara ẹ̀ ló bàjẹ́ jáságbé jẹun. Ọ̀bọ orí ti dà kọ jẹ nínú àlàyé. Iṣẹ́ ló ṣe Òṣùpá kan tó dé ládé. Oríṣiríṣi yàrá ṣáná máa forí dá. Wọ́n ti gbogbo fújì ìgbà ló kárí àgbàlá. Orí omi wọn bara wọn nínú jẹ́, wọ́n dìtà wá lẹ́yìn.
àti gbọ́ àti gbọ́ àti gbọ́ àwa kàn ṣe bí aláìgbọ́ ní àti gbọ́ wọ́n bara wọn nínú jẹ́ wọ́n dìjà wá lẹ́yìn àti gbọ́ àti gbọ́ àti gbọ́ àwa kàn ṣe bí aláìgbọ́ ní àti gbọ́ Oríyọ̀mí wọ́n bara wọn nínú jẹ́ wọ́n dìjà mí lẹ́yìn mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ èmi kàn ṣe bí aláìgbọ́ ní mo ti gbọ́ wọ́n bara wọn nínú jẹ́ wọ́n dìjà wá lẹ́yìn àti gbọ́ àti gbọ́ àti gbọ́ àwa kò ṣe bí aláìgbọ́ ni. Oríyọ̀mí o àwọn tó fẹ́ tẹnu ẹni gbọ́ òṣìṣì sanwó tó fẹ́ gbọ́ wọ́n fira wọn fáyé nu wọ́n fẹ́ máa yá aláyé jẹ bí èkúté tí jẹ ìdí ọ̀bẹ ìkà ò ní sàn kò ní sàn kò ní fara rí gbáyé wọ́n fẹ́ tẹnu ẹni gbọ́ òṣìṣì sanwó tó fẹ́ gbọ́ wọ́n fira wọn fáyé nu wọ́n fẹ́ máa yá aláyé jẹ bí èkúté tí jẹ ìdí ọ̀bẹ ìkà ò ní sàn kò ní sàn kò ní fara rí gbáyé. àìdídòmù ọlọ́mọ èèyàn bí. ọmọ àjà lọ́la àjà lọ́la àjà lọ́la rú Òṣùpá lónìí ta ẹ bàbá jíyọ sísí. àìdídòmù èèyàn ó ṣe èèyàn pé sọdún ṣèjọ. ọmọ àjà lọ́la àjà lọ́la àjà lọ́la rú Òṣùpá lónìí ta ẹ bàbá jíyọ. Saheed bí ojú lọ́sọ̀ ojúlé. àdánlọ ìjájọ sọrí elégbè àdánlọ ìjájọ. ọyìn tí ṣe yìí bí ojú lọ́sọ̀ ojúlé bí ojú lọ́sọ̀ ojúlé bí ìyànà sọ́nà lòdì oríṣiríṣi ẹ̀gbẹ̀gbọ́. ayọ́ làbájẹ́ ṣe ní bí sáàmùsì ìlú ẹgbẹ́ máa pè mí. ṣèyí ò ní lọ́ọ̀la yìí ṣe tán kò ní lọ́ọ̀la yìí ṣe tán gbogbo. ó pọ̀ 4+4 ọdún mẹ́jọ ó pọ̀ àjọ máa lò. Dúdú yẹrẹ. 4+4 mẹ́jọ. Òwe. Mẹ́rin pẹ̀lú mẹ́rin apàdà di mẹ́jọ. èdè ilẹ̀ máa rí sọ́rí ó pọ̀ ó sì mẹ́nu ẹ̀ aláyà ibẹ̀ lájọ máa wà. Tó bá mọ̀ sí ìrò tó lọ léèwé o, ó padà di mẹ́jọ. nítorí ààrẹ nọ́ọ̀bù ló sì lẹ́wọ̀. Wọ́n ti mọ̀ pé mẹ́jọ ni mẹ́rin pẹ̀lú mẹ́rin. Ibùdó lọ léèwé. Mẹ́rin pẹ̀lú mẹ́rin apàdà di mẹ́jọ. èdè ilẹ̀ máa rí wa tó mẹ́rin mẹ́rin lájọ máa lò ọdún mẹ́jọ ó sì balẹ̀. Kí ló mọ̀ yọ lè tẹ̀síwájú? Kí ló mọ̀ yàgò gògòrò? Òkè tó ka jùlọ lórí ilẹ̀. Ta ló lè pèpè lọ́yọ̀dé bẹ̀? Ṣèyí Mákindé máa ní. Kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Kípínlẹ̀ Ọ̀yọ́ gòkè gògòrò. Òkè tó ka jùlọ lórí ilẹ̀. Ta ló lè pèpè lọ́yọ̀dé bẹ̀? Ṣèyí Mákindé máa ní. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ó ní gbogbo tọ́yọ̀ bá ti fẹ́. Pátápátá ṣàlòun lè ṣe. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ó ní gbogbo tọ́yọ̀ bá ti fẹ́. Pátápátá ṣàlòun lè ṣe. Ẹ̀yẹ̀ wo parks tó ṣe sí Ìbàdàn. Ẹ̀yẹ̀ wo parks tó ṣe sí Ìbàdàn. Ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fáwọn tán wọ́kọ̀. Ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fáwọn tán wọ́kọ̀. Gbogbo jàǹbá pátá tó fi sọ́lẹ̀ ṣe. Gbogbo jàǹbá pátá tó fi sọ́lẹ̀ ṣe. Tọ́jọ́mọ tí ìyá gbé ó di wádìí tán. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ṣèyí Abíọ́dún ọmọ Mákindé. Ó ní gbogbo tọ́yọ̀ bá ti fẹ́. Pátápátá ṣá lòun lè ṣe.